ọ̀rọ̀ mà ti di woro sí woro lórí ọ̀rọ̀ justice for Mohbad. Bukky Jesse ti sọ̀kòrọ̀ sí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Ìyábọ̀ Òjó, ó sì wọ́ tuurutu. Ìyábọ̀ Òjó náà ti jáde tọ̀ fún un láti wá fún lésì. Ó jẹ́wọ́ wípé òun kì í ṣọmọlé lọ mésì wá. Ẹ gbọ́ ohun tó sọ fún un. Bukky Jesse, orí ẹ̀ dá. Oh wow, girl, ọlọ́run. Oh wow, girl, I swear down. Ó ti gbàgbé ni. Ṣé bẹ́ẹ̀ ilé ní ká fọ̀rọ̀ justice for Mohbad lẹ̀ pé ẹ má lè ṣe. Gbogbo yín kéyín jáde. Ilé má lè ṣe, ilé mọ̀ ṣe. Ẹ rí ṣe dọ́là. A filẹ̀ fún yín ká wo bóyá má lè ṣe náà ni. Ẹ rí ṣe torí pé olè yín olórí bu ni. Kàkà bẹ́ẹ̀ kí lẹ̀ ń ṣe ṣó lẹ̀ ń ṣe láàárọ̀ lọ́sàn wọ́n á máa pariwo wọ́n á máa tutọ́. Mo sọ pé gbogbo fóònù àti gbogbo àwọn tó yẹ kánú ilé ẹ̀ á máa rùn. Bó bá ṣílẹ̀kùn gan mo sọ pé òun rùn ìtọ̀ torí eyín ẹ̀yẹn kàn máa fọ ìtọ̀ jáde. There's nothing about you that is worth emulating. I swear down, nothing. Let's begin to count it. You are bittered. Àwọn ọmọ inú ẹ̀ ló ń wá aṣọ ló ń wá ọrùn ló ń wá gbogbo ẹ̀ lé lórí. Meanwhile iná dẹ̀ ń jó wọ gangan lábẹ́ aṣọ. Ọmọ kan ṣoṣo tó bí tó yẹ kó gbájúmọ́ kó help ẹ̀ láti jáde nínú ìdè tí ìwọ fúnra rẹ̀ ló fọwọ́ rẹ̀ dé mọ́bẹ̀ because ó tọ́jú ẹ̀ ó dúró tì ó ṣèyá fún. Àwítàn sọ pé èmi back off nítorí evidence tó ní fontaine àwọn ọmọ tèmi. Are you joking or something? You must be mad or something, darling. Let me give you an information that you need to know today. Sori ìyá Mohbad yẹn mo wà lẹ́yìn mo dúró sẹ́yìn ẹ̀ báyìí kánpé ni kò sí kankan tí màá fi ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ ni mo wà lẹ́yìn yẹn gidi gan ni. Ẹlẹ́fẹ̀lẹ́ petition yẹn ẹ lọ lẹ̀ àwa gan wá ẹ̀. Ó búlì odidi ọmọ tó ti pọ̀ sí ọmọ tó ti sí ọmọ. Give your act of sex. Nígbà tí yóò bá nírú ẹni ò lè mọ ìyẹn ni. Ó bímọ sáyé bẹ́ẹ̀ ni tí ò bímọ sáyé ṣe ọ̀nà ọmọ ẹni. You lack empathy for your child. He needs to die. No single empathy. So how can you have empathy over anyone or anyone's child? Oh, lè ní empathy kankan. You can't. You can't. You lack it. Oye, orí ò pé. Oh, wow, okay. Oh, normal. And it's very obvious. Oye, it's very obvious. Bukky Jesse. Mi ní sọ̀rọ̀ jù. Ṣùgbọ́n kó mọ̀ pé mo wà lẹ́yìn màmá Mohbad gidi gan ni. Kò sí nǹkan kan tẹ́ máa fi wọ́n máa yẹn ṣe. Kò tètè yá mọ̀ yẹn sìn. Orí ẹ̀ kò lọ pé dáadáa. Tẹ́ bá ń wá DNA ẹ lọ ṣùgbọ́n kọ́ dáadáa. Ẹ ṣe bó ṣe ń ṣe kó lè bá rí bó ṣe ń rí. Kẹ́yẹ máa ṣe láńgbáláńgbá àti lògòlògò kẹ́ máa fi àwọn ẹni ẹlẹ́ni kẹ́ máa fi tajà lórí platform yín. Tẹ́lẹ̀ ẹ̀ ń ṣe favour tó jẹ́ pé ẹ̀ ń ṣe orí burúkú ẹ̀ ń ṣẹ̀sìn tó jẹ́ pé àwọn ọmọ yín gan tó bá di ẹ̀yàn lágbọ́n àdínà yín pé àwọn ọmọ yín rí àwọn èyí yẹn sá pariwo sí mi létí mọ́ dárúkọ mi kó máa pariwo rọ́bìsì mi tẹ́ máa pariwo bẹ́ẹ̀ ni tí gìrì gbé ọ̀dẹ̀ idiot. Get out. Then another thing ó ní ìdọkùnrin gidi nínú ayé ẹ̀ tó máa gbọ́ ẹ́ jìgìjìgì so that gbogbo nǹkan tó ń kún ẹ́ lára tó ń jẹ́ kó máa gbónú ara tó ń ṣe tó ń mọ̀ á lè calm down. Ó ní ìdẹ my darling. Ọlọ́run ó ní ìdí ẹ̀ gan because ààyè nínú jẹ́ kó máa ṣe bí ọ̀sìn dẹ̀ ó ní ìdí ẹ̀ ó sì yẹ bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ máa bá mi sọ̀rọ̀ máa mọ bóyá máa bá mi sọ̀rọ̀ ní àti òsínú class kan náà sínú ẹgbẹ́ kan náà bí ti bá òun tanu sí pé mo dá orí ẹ̀ burú ni wọ́n tẹ̀wé mọ́ ibà fún ẹ̀ àwítàn sọ pé àwọn àmà mi nǹkan tá a sọ kémi jáde sọ pé wọ́n sì bí kan ní pọ̀ bàbá ó fẹ́ gbé náà wojú ẹ̀kùn àbáyé ẹ̀ fẹ́ rán ó ti rán pa street wọ́n bí ẹ. Ẹ̀yin èèyàn kí lẹ rí sí ohun tí Ìyábọ̀ Òjó sọ fún Bukky Jesse? Ẹ má gbàgbé àti subscribe, like àti share fídíò yìí. Ẹ ṣé gan ni.